Ẹ wá gbọ́ o, òṣèré lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n jẹ́ òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa tí ìgbéyàwó wọn ti forí ṣánpọ́n tí ó sì padà yọrí sí ìkọ̀sílẹ̀ tọ̀. Lónìí gangan náà la ó máa ṣàfihàn tí a sì máa dárúkọ àwọn òṣèrékùnrin àti òṣèrébìnrin wa tí ìgbéyàwó wọn ti padà yọrí sí ìkọ̀sílẹ̀ tọ̀. Ẹ̀yin olólùfẹ́ wa nílé, ẹ ra bá mi fìdílé nǹkan o kí n máa mú ìròyìn náà wá fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ máa dárúkọ òun náà ni Wùmí Toríọlá. Ó jẹ́ ọ̀kan lára òṣèrébìnrin ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa. A bí ní ọjọ́ 13 oṣù kejì ọdún 1988 ní ìlú Èkó, tí ó sì wá láti ìpínlẹ̀ Ògùn. Ó kẹ́kọ̀ọ́ nípa èdè òyìnbó tí àwọn olóyìnbó ń pè ní linguistics ní ilé ẹ̀kọ́ gíga yunifásítì ti Ìlọrin, tí ó sì jẹ́ wípé kò pẹ́ tí ó fi di gbajúgbajà òṣèré ilẹ̀ Yorùbá. Ọ̀kan lára àwọn eré tí ó ti ṣe òun náà ni ó pe àkọlé rẹ̀ ní Ajéwùmí. Ní ọdún 2018 náà ni ó tún gba àmì ẹ̀yẹ City People Award gẹ́gẹ́ bí òṣèrébìnrin tó tètè gòkè kíákíá. Ní ọdún 2018 náà ló ṣe ìgbéyàwó tí ó sì bí ọmọkùnrin ní ọdún 2019. Ṣùgbọ́n ní ọdún 2023 náà ló jáde sórí ẹ̀rọ ayélujára tí ó wá sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá wípé ìgbéyàwó náà ti forí ṣánpọ́n, tí ó sì sọ ìdí pàtó àti ìdí pàtàkì tí ó fi rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó sọ wípé orúkọ rere àti iṣẹ́ tóun yàn láàyò, ìyẹn iṣẹ́ tíátà, pẹ̀lú bí òun ti gbajúmọ̀, òun náà ni ó fa tí ìgbéyàwó òun fi túká, tí ó sì jẹ́ wípé ó mi ọkàn òun gan. Ṣùgbọ́n dípò wípé kí Wùmí Toríọlá, dípò wípé kí ó rẹ̀wẹ̀sì, ó fi gbogbo ara rẹ̀ sínú iṣẹ́ fíìmù rẹ̀, tí ó sì jẹ́ pé lónìí gan òun àti ọkọ rẹ̀ náà ni wọ́n ń tọ́jú ọmọ wọn. Wùmí Toríọlá ó tún sọ wípé ọkàn òun ṣí sílẹ̀ fún ìfẹ́ tuntun. Kódà ó sọ débi wípé òun ò kọ̀ láti di aya kejì tó bá ti jẹ́ wípé ó máa mú àlàáfíà wá fún òun. Ẹlòmíràn tí máa tún máa dárúkọ òun náà ni Fẹ́mi Adébáyọ̀. Ó jẹ́ ọ̀kan lára òṣèrékùnrin ilẹ̀ wa, olùkọ́ eré àti olùdásílẹ̀ eré, tí ó sì jẹ́ gbajúgbajà àti gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa. A bí ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1978. Ó jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin ti ìpínlẹ̀ Kwara. Yàtọ̀ sí wípé ó jẹ́ òṣèré wa, ó tún jẹ́ olùdásílẹ̀ fíìmù Yorùbá gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀. Ó jẹ́ agbẹjọ́rò. Bákan náà ló ti ṣe ọ̀pọ̀lọpọ̀ eré jáde. Ọ̀kan lára àwọn eré tí ó ti ṣe òun náà ni Jagunjagun, tó sì gba àmì ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ fún àwọn eré akọ́nilọ́gbọ́n, eré aládùn tí ó ti ṣe. Ní ọdún 2016 oṣù kẹwàá, òun náà ni Fẹ́mi Adébáyọ̀ fẹ́ Ọmọ́táyọ̀ Sànúsí, tí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀ sí Ìyá Aládùkẹ́, tí wọ́n sì bí ọmọ ọkùnrin, tó tiẹ̀ jẹ́ wípé kò pẹ́ sígbà tí wọ́n ṣe ìgbéyàwó. Ṣùgbọ́n ní ọdún 2025 òun náà ni ìgbéyàwó wọn forí ṣánpọ́n, tí ó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ń gbé ìròyìn náà káàkiri, tí ó sì ní ṣe pẹ̀lú ilé kan àti ọ̀rọ̀ àwọn ilé ìfowópamọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Fẹ́mi Adébáyọ̀ àti Ọmọ́táyọ̀ Sànúsí, tí a mọ̀ sí Ìyá Aládùkẹ́, wọn ò tiẹ̀ sọ pàtó ìdí gan tó mú ìyapa wá, tí ó sì jẹ́ pé kò sí ìròyìn kan tí ó fi ìdí rẹ̀ múlẹ̀ ìdí pàtó gan tí ó fa ìyapa láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n pẹ̀lú awuyewuye ọ̀rọ̀ yìí, Fẹ́mi Adébáyọ̀ ó rọra ń bá iṣẹ́ tíátà rẹ̀ lọ, bẹ́ẹ̀ náà ni ó gbajúmọ̀ kíkọ eré. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Bímpé Akíntúndé. Bímpé Akíntúndé tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Wasila Coded. Ó jẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa, olùkọ́ eré àti olùdásílẹ̀ fíìmù Yorùbá. A bí Bímpé Akíntúndé ní ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 1980 ní ìpínlẹ̀ Ògùn, tí ó sì kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìròyìn, ìyẹn mass communication, ní ilé ẹ̀kọ́ gíga àti yunifásítì Ọlábísí Ọ̀nàbànjọ, tí ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ fíìmù jáde. Ọ̀kan lára àwọn eré tí ó ti ṣe òun náà ni Wasila Coded, Owó Blow àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní oṣù kẹfà ọdún 2023 yìí, òun náà ni Wasila Coded, òṣèré ilẹ̀ wa tí à ń sọ yìí, tí ó fẹ́ Alhaji Ganiyu, tí wọ́n sì bí ọmọ obìnrin tí wọ́n sọ orúkọ rẹ̀ ní Olùtùnú Àmọ̀kẹ́. Ní ọdún 2025 oṣù karùn-ún, òun náà ni wọ́n bí ọmọ tí à ń sọ yìí o. Ṣùgbọ́n ní oṣù karùn-ún ọdún 2026 òun náà ni ìgbéyàwó wọn parí, tí Wasila Coded tí ó sọ
pé òun ti fi ìgbéyàwó náà sílẹ̀ kí òun lè ní àlàáfíà nínú ọkàn òun àti ìfọ̀kànbalẹ̀ àyà tí ó ṣe kókó tí ó sì ṣe pàtàkì kóun ó sì lè gbájúmọ́ iṣẹ́ eré àti àwọn ọmọ òun. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Akin Ọláìyá. Akin Ọláìyá ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ Yorùbá tó sì ní orúkọ rere nínú agbo òṣèré. Wọ́n bí i ní ọjọ́ 19 oṣù kejì ọdún 1972 ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Akin Ọláìyá ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ eré tó sì kópa nínú eré. Ọ̀kan lára àwọn eré tó ti kópa òun náà ni President Kuti, Kesari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ọdún 2025 òun náà ni Akin Ọláìyá fẹ́ Nafisat Fina Ahmed, ṣùgbọ́n ní ọdún 2026 oṣù karùn-ún òun náà ni ìgbéyàwó wọn parí tí wọ́n sì kọ ara wọn sílẹ̀, tí àwọn èèyàn tiẹ̀ ń sọ wípé bóyá àìṣe òótọ́ sí ara ẹni òun náà ló fa ìyapa láàrin àwọn méjèèjì. Bẹ́ẹ̀ náà la rí tí àwọn kan sọ wípé Akin Ọláìyá ó ní ìbáṣepọ̀ pẹ̀lú Promise, ìyẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ Nafisat, ṣùgbọ́n ìròyìn ò tiẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ ìdí pàtó gan tí ìyapa fi wáyé láàrin àwọn méjèèjì. Bẹ́ẹ̀ náà ni Akin Ọláìyá pẹ̀lú Nafisat wọn ò fi ìdí rẹ̀ múlẹ̀ ohun tí ó fa ìyapa láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n pẹ̀lú ohun tí ó ṣẹlẹ̀ yìí, Akin Ọláìyá níṣe ni ó ń tẹ̀síwájú nípa kíkópa nínú eré tí ó sì gbajúmọ̀ iṣẹ́ tíátà. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Wùmí Ajíbóyè. Wọ́n bí Wùmí Ajíbóyè ní ọjọ́ 17 oṣù kẹrin ọdún 1986 ní Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun. Yàtọ̀ sí pé ó jẹ́ òṣèré, ó tún jẹ́ olùkọ́ eré àti olùdásílẹ̀ eré. Wùmí Ajíbóyè ní ìbáṣepọ̀ pẹ̀lú òṣèré akẹgbẹ́ rẹ̀ ìyẹn Ṣẹ́gun Ògúngbè tí wọ́n sì bí ọmọ méjì fún ara wọn, ṣùgbọ́n ní ọdún 2026 òun náà ni ìbáṣepọ̀ wọn parí tí ìyapa sì wáyé láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n àwọn èèyàn kan tiẹ̀ ń sọ nígbà náà wípé bóyá àìjẹ́ olóòótọ́ sí ara ẹni òun náà ló fa ìyapa láàrin wọn. Ṣùgbọ́n Wùmí Ajíbóyè bọ́ síta sọ̀rọ̀ tí ó sọ wípé ó ń fẹ́ ọ̀kan lára ọmọọṣẹ́ òun, ṣùgbọ́n kò mà sí ìròyìn tí ó fi ìdí rẹ̀ múlẹ̀ ohun tí ó fa ìyapa kan, tí ìròyìn ò sì fi ìdí rẹ̀ múlẹ̀ ohun tí ó ṣokùnfà bí àwọn méjèèjì ṣe túká. Bó ṣe wá jẹ́ wípé ìyapa yìí ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, Wùmí Ajíbóyè ó tún gbájúmọ́ iṣẹ́ tíátà rẹ̀ tí ó sì ń ṣe dáadáa. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Bíọ́lá Adébáyọ̀, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Èyìn Ọ̀ká. A bí Bíọ́lá Adébáyọ̀ ní ọjọ́ 13 oṣù kejìlá ọdún 1983 tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn òṣèré tó gbajúmọ̀ dáadáa. Ṣùgbọ́n bí Bíọ́lá Adébáyọ̀ bí ó ṣe jẹ́ gbajúgbajà òṣèré wa, ó ní ìdojúkọ nínú ìgbéyàwó rẹ̀ tí ó sì padà yọrí sí ìkọ̀sílẹ̀. Àwọn kan tiẹ̀ ń sọ nígbà náà pé bóyá owó àti àwọn nǹkan míì òun náà ló fa ìyapa, ṣùgbọ́n ìròyìn ò fi ìdí rẹ̀ múlẹ̀ ohun tí ó fa ìyapa. Bó ṣe wá jẹ́ wípé ìgbéyàwó Bíọ́lá Adébáyọ̀ bí ó ṣe wá jẹ́ wípé ó já sí ìkọ̀sílẹ̀ yìí, Bíọ́lá Adébáyọ̀ níṣe ni ó tún gbájúmọ́ iṣẹ́ eré tí ó sì tún tọ́jú ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ náà ló ń ṣe dáadáa nínú agbo òṣèré. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Bùkọ́lá Àwòyẹmí tí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀ sí Àrúgbá. A bí Bùkọ́lá ní ọjọ́ 19 oṣù kejìlá ní ọdún 1990 ní ìpínlẹ̀ Èkó tí ó sì jẹ́ gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tí ó sì ṣe àwọn oríṣiríṣi eré jáde. Ọ̀kan lára àwọn eré tí ó ti ṣe òun náà ni Àrúgbá, Ìgbèkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ó jẹ́ olùkọ́ eré àti ọ̀kan lára àwọn olùdásílẹ̀ fíìmù Yorùbá. Bùkọ́lá Àwòyẹmí tí àwọn ènìyàn mọ̀ sí Àrúgbá, ó fẹ́ ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ nínú agbo òṣèré tí orúkọ rẹ̀ ń jẹ́ Dámilọ́lá Ọlátúnjí. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ṣe ìgbéyàwó tí wọ́n sì bí àwọn ìbejì, òun náà ni ìgbéyàwó wọn forí ṣánpọ́n tí ìkọ̀sílẹ̀ sì wáyé láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n kí ó tó di wípé ìkọ̀sílẹ̀ wáyé láàrin àwọn méjèèjì, àwọn èèyàn tiẹ̀ ń fi ìfẹ́ wọn tọrọ nígbà náà lọ́hùn-ún. Ṣùgbọ́n ìròyìn ò wá fi ìdí pàtó tí ìyapa fi wá láàrin àwọn méjèèjì. Oríṣiríṣi nǹkan náà ni àwọn ènìyàn ń sọ lórí ẹ̀rọ ayélujára nípa bí ìyapa ṣe ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì.
ṣùgbọ́n ẹ̀ka gbogbo ohun tí àwọn ènìyàn ń sọ yìí sí, Bùkọ́lá Àrùgbá ó tún gbájúmọ́ iṣẹ́ tíátà rẹ̀ náà ni o, tó ìsún ṣe dáadáa. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Ọláìdé Oyèdèjì, a bí ní ọjọ́ 17 oṣù kejì ọdún 1995 ní ìpínlẹ̀ Èkó, tí ó sì jẹ́ òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa. Ó sì tún jẹ́ olùdásílẹ̀ eré, ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ eré. Ọ̀kan lára àwọn eré tí ó ti ṣe òun náà ni ó pè ní Asọ̀rọ̀sọ̀bọ̀tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà kan náà ni ó fi fẹ́ òṣèré akẹgbẹ́ rẹ̀, ìyẹn olùkọ̀tàn Alan, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ òun náà ni ìyapa wáyé láàrin àwọn méjèèjì tí oníkálùkù wọn sì lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Òṣèrébìnrin wa tí à ń sọ yìí ó jẹ́ ìyá ọmọ 4 tí ó sì ń tọ́jú àwọn ọmọ rẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ọdún 2 tí ìyapa ti wáyé láàrin òun àti ọkọ rẹ̀, òun náà la rí tí ọkọ rẹ̀ àtijọ́ tí ó lọ sí Germany láti lọ bẹ òun àti ọmọ rẹ̀ wò. Lẹ́yìn nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí, òṣèrébìnrin wa tí à ń sọ yìí ó tẹ̀síwájú nínú ṣíṣe eré tí ó sì ń ṣe dáadáa. Ẹlòmíràn tí máa tún máa dárúkọ òun náà ni Aisha Lawal, a bí ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 1984 ní ìlú Ìbàdàn ti ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ó sì jẹ́ ọ̀kan lára òṣèré ilẹ̀ wa. Yàtọ̀ sí wípé ó jẹ́ òṣèré, ó kẹ́kọ̀ọ́ òfin ní ilé ẹ̀kọ́ gíga yunifásítì Leeds City, tí ó sì tún gba ìwé ẹ̀rí ní Performing Arts láti yunifásítì Ìlọrin. Ó darapọ̀ mọ́ ilé-iṣẹ́ fíìmù ní ọdún 2008 lẹ́yìn ìgbà tó kẹ́kọ̀ọ́ ní Fẹ́mi Adébáyọ̀ JS15 School of Performing Arts. Bẹ́ẹ̀ náà ló ti ṣe oríṣiríṣi àwọn eré jáde tí ó sì jẹ́ gbajúmọ̀. Bẹ́ẹ̀ náà ló sì ń ṣe dáadáa nínú agbo òṣèré, ṣùgbọ́n ìgbésí ayé òṣèrébìnrin wa ìyẹn Aishat kò kí ń fẹ́ sọ ọ̀rọ̀ rẹ̀, tí kò kì í sì fẹ́ gbé àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ sí sórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn mọ̀ náà ni pé ó jẹ́ ìyá ọmọbìnrin kan tó bí sí orílẹ̀-èdè Canada ní ọdún 2018. Ọ̀pọ̀ àwọn èèyàn tiẹ̀ ń sọ nígbà náà wípé gan ni bàbá ọmọ rẹ̀, ṣùgbọ́n Aisha tí à ń sọ yìí kò fi hàn síta, tí ìròyìn kankan ò sì fi ìdí rẹ̀ múlẹ̀ ohun tí ó fa ìyapa. Ṣùgbọ́n Aisha kò tiẹ̀ tún fi hàn síta rárá, bẹ́ẹ̀ náà ló sì tún gbájúmọ́ iṣẹ́ rẹ̀ tó sì ń ṣe dáadáa. Ẹlòmíràn tí máa tún dárúkọ òun náà ni Rónkẹ́ Odùsànyà, tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Fleky Ìdídòwò, tó jẹ́ ọ̀kan lára òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa. Ọ̀kan lára àwọn eré tí ó ti ṣe òun náà ni ó pe àkọlé rẹ̀ ní Fleky Ìdídòwò, tí ó sì jẹ́ pé eré yìí gan náà ni ó gbé jáde nígbà náà lọ́hùn-ún. Ní ọdún 2019 òun náà ló bí ọmọ rẹ̀ obìnrin, ó ń jẹ́ Fìfẹ́kún, tó bí fún Saheed Jàgó Ọlánrewájú. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ni ìkọ̀sílẹ̀ wáyé láàrin àwọn méjèèjì, tí Rónkẹ́ sọ wípé kò tọ́jú ọmọ rẹ̀, tí ó sì jẹ́ pé oríṣiríṣi nǹkan náà ni àwọn èèyàn ń sọ nígbà náà. Ṣùgbọ́n pẹ̀lú ohun tí àwọn ènìyàn sọ nígbà náà, Rónkẹ́ ó gbájúmọ́ iṣẹ́ tíátà rẹ̀, tí ó sì ń tọ́jú ọmọ rẹ̀. A ò ní rí jù báyìí lọ lénìí, ẹ̀yin olólùfẹ́ wa nílé. Ẹ ṣeun fún ìfarabalẹ̀ yín. Ẹ má gbàgbé láti láìkì fọ́nrán tí ẹ̀ ń wò yìí, kí ẹ sì tẹ̀lé ìkànnì wa bákan náà.